FM. ṣùgbọ́n aṣá ní ọgbẹ́ nítorí ìrékọjá wa, apá lára nítorí àìṣedéédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ ṣáà ni a mú wa lára dá. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọba tó dáyé tó dóhun gbogbo, àríìró àlà ẹlẹ́rù nìyìn, ológo dídán ẹlẹ́rù nìyìn, àpáta ayérayé, ibi ìsádi olódodo jí kan pàkan wò kan yẹ, ọba tó ti wà káyé tó wà, èyí tí ó tún máa wà nígbà tí ayé kì í ó sì mọ́, tó fún wa ní orí ọ̀fẹ́ tí a rí ojú rere gbà, tí a rí ọlá rẹ̀ gbà, tí a rí ìṣẹ́gun rẹ̀ gbà, tí a rí ìdáǹdè rẹ̀ gbà, láti rí agbára ìṣẹ́gun àánú rẹ̀ ní òní ọjọ́ Good Friday ti ọdún 2025. ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ló ti lọ, ọ̀pọ̀ ló ti ṣègbé, ṣùgbọ́n àánú rẹ̀ wà títí lódodo dájúdájú lórí ayé wa. Dúpẹ́ o fún orí ọ̀fẹ́ tá rí gbà lónìí, orí ọ̀fẹ́ la tún rí gbà lẹ́ẹ̀kan sí, àti orí ọ̀fẹ́ gbà lẹ́ẹ̀kan sí. àwọn kan fẹ́ rí orí ọ̀fẹ́ yẹn gbà ṣùgbọ́n a fi dùn wọ́n nínú àwọn tó rí orí ọ̀fẹ́ gbà lọ́dún 2025. a dúpẹ́ o lónìí tí à ń ṣe ìrántí àjọyọ̀ ọjọ́ tí ènìyàn kan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ogunlọ́gọ̀ ènìyàn, fún ìgbàlà, fún ìmúpadàbọ̀sípò, fún ìgbédìde ogunlọ́gọ̀ ènìyàn. a dúpẹ́ fún àánú tarí gbà lónìí. bẹ́ẹ̀ ni mo ń kí gbogbo ẹ̀yin ènìyàn káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM. tìrẹ ní ọlá Ọlọ́run, tìrẹ ní gbogbo agbára. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lẹ́yìn ètò, gbogbo ẹ̀yin kọ̀ àti ìríjú Ọlọ́run alààyè tẹ́ ń tọ́ ọbọ̀ ìṣúra yín wípé kétò yìí kó ṣáà máa tẹ̀síwájú. a dúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù. àánú Ọlọ́run ọ̀gá ògo, ojú rere rẹ̀, ọlá rẹ̀ yóò wà pẹ̀lú wa. lórí ètò tòní ìbéèrè ńlá kan mo mú wá. wọ́n kan ènìyàn mọ́gi, àwa ń pe ọjọ́ yẹn ní Friday rere, àbí ẹ̀kọ́ èní ní Friday rere. wọ́n kan èèyàn mọ́gi, wọ́n fìyà jẹ èèyàn kan, wọ́n pọ́n èèyàn kan lójú, wọ́n ṣe é ṣìbálá ṣìbolo. àwa ń pe ọjọ́ yẹn ní Friday rere. ẹ̀dùn ṣé kìí ṣe pàǹtọ́ra wa jẹ? báwo ló ṣe jẹ́ Friday rere? àwọn nǹkan tá a fẹ́ mẹ́nubà lórí ètò tó yìí. abala méjì ní ètò yìí já sí lónìí, abala Good Friday àti abala kejì tí a máa gba àlejò pàtàkì níbi tí wọ́n ti mú iṣẹ́ pàtàkì wá fún gbogbo wa lórí ètò Ohun Àwọn Kérúbù on FM lónìí. Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní kọ̀tún bàbá ìjọ lórí rédíò. ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà olùwàṣẹ́ kó àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Oore ọ̀fẹ́ ńlá tó jẹ yí lọ mi ò tí ì rí, kí bàbá fọmọ rẹ̀ kan ṣoṣo sílẹ̀ láti kú fáyé. ọmọ náà ò tún wá rojú ṣùgbọ́n ó gbà láti lọ, láti kú, láti fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ẹ̀ṣẹ̀ aráyé. ọmọ náà ò tún wá rojú ṣùgbọ́n ṣe ló gbà láti lọ, láti kú, láti fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún ẹ̀ṣẹ̀ aráyé o. àwa ò máa lọ́gbọ́n kan láti dá, àwa ò máa lẹ́jọ́ kan láti rò, èyí tó pé Jésù kú, ó kú fún wa. ẹ bá jẹ́ ká mọ̀ rí, ẹ jẹ́ ká mọ̀ rí. orí ọ̀fẹ́ ńlá kàbìtì jọ̀rọ̀jọ̀rọ̀ tí olùṣe fún wa. kò fẹ́ ká kọ sáyé ẹ̀ṣẹ̀ yìí, kò fẹ́ kí Jésù ṣe wá bó ṣe mú, ló ṣe rán ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa. àwa ò ní ṣá. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká mọ̀ rí o, nítorí pé àánú rẹ̀ ló fi Jésù fún wa láti wá kú fún ìràpadà, ìgbédìde ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Sacrifice nìyí tẹ̀ ń gbọ́ yẹn látẹnu Modern Wealth Jẹ́jẹ́lọ́lá. Modern Wealth Jẹ́jẹ́lọ́lá òun ló kọ orin tí ẹ̀ ń gbọ́ yẹn, Sacrifice, tó ń fi sàmì sí ọjọ́ Good Friday rere. àwọn àlejò pàtàkì fún ètò tòní wọ́n ti wà nínú ilé pẹ̀lú wa níbí. mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ alága fún Cherubim and Seraphim Unification Church of Nigeria, Ọ̀dẹ́dá Local Division ní ìpínlẹ̀ Ògùn tí a wà yìí. mo sì ń sọ̀rọ̀ àwọn náà sì tún ní alága fún CNS Agbọ́jésù Conference ní ìpínlẹ̀ Ogun State Chapter. mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa tí mò ń tán wà níbí pẹ̀lú wa, Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji wọ́n wà níbí. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé olóòtú. ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. a kí gbogbo àwọn ènìyàn pátá tá à ń gbọ́ mi ní ìpínlẹ̀ Ògùn, jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, títí dé ibi tí ọwọ́jà iléeṣẹ́ Sweet FM 107.1 dé dúró. a kí wa pé a kú ọdún,
àkúyèdùn ọdún Good Friday ti ọdún 2025 ọlọ́run alààyè. lórúkọ Jésù ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ẹ̀ o. àmín. Bàbá wa náà wà níbí pẹ̀lú wọn tí wọ́n jẹ́ chairman fún Easter Retreat Committee fún C&S Unification Church Ọ̀dẹ́dá Local Division. àwọn náà wà níbí àwọn ni Right Reverend Apostle Prophet Ọlátúnjí wọ́n wà níbí. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí àwọn ènìyàn wà nílé. mo kí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi àti gbogbo àwọn ènìyàn Ọlọ́run wípé àkùdédé àkókò yìí mo kí wa ní orúkọ Ọlọ́run alààyè lórúkọ Jésù àjíǹde Kristi yóò ní iyebíye tó dára nínú ayé wa. àmín. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. mo Bad Friday rí gùrùjọ́ tí a kan ìrékọjá ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ tí gbogbo àgbáyé tá a kàn mọ́ igi tí Jésù olùgbàlà kú fún ẹ̀ṣẹ̀ gbogbo aráyé torí pé ní tá a bí nípa ti ẹ̀mí tí kìí ṣe nípa ti ara tí ayé tún parapọ̀ tí wọ́n tún parọ́ mọ́ tí wọ́n sọ̀rọ̀ òdì sí tí wọ́n gbà tí ó ti dórí igi àgbélébù tí kò sọ̀rọ̀ òdì tó gbàgbọ́ pé a ti kọ́ pé bí òun ti wá bẹ́ẹ̀ náà ló sì tún fẹ́ lọ nípasẹ̀ wíwá sáyé rẹ̀ wọ́n purọ́ mọ́ wọ́n ṣèké mọ́ wọ́n sọ oríṣiríṣi ohun tí kìí ṣe tirẹ̀ mọ́ ṣùgbọ́n síbẹ̀ ó ní bàbá dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ṣe títí dé orí igi àgbélébù náà ló tún ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó wo lè tó ronú pìwàdà lórí igi àgbélébù tó pé lónìí ìwọ pẹ̀lú mi ní paradíṣe kí la wá fẹ́ wo kí la fẹ́ kọ́ lákọọ́lẹ̀ búburú torí pé ó sọ pé ní ìkẹ́ ó ní aṣọ òkèlè tẹ́ḿpìlì fàya gbogbo ohun tó ṣókùnkùn sí ọmọ ẹ̀dá lójú ni Jésù ti ṣí sílẹ̀ kò sí ìbòjú kan nínú tẹ́ḿpìlì ó ní aṣọ òkèlè tẹ́ḿpìlì fàya kó tó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ so àyájọ́ ọjọ́ ìní rere ló jẹ́ fún gbogbo ọmọlẹ́yìn Kristi a lè pè é ní búburú torí pé tí kì bá sí ikú Jésù lórí igi àgbélébù èmi àti ìwọ àní mọ rere yàtọ̀ sí búburú ìfẹ̀jẹ̀ ṣe ìràpadà ìfẹ̀mí ṣe ìràpadà ètò ti wọ́pọ̀ láti ìgbà ìwáṣẹ̀ wá ó làbá sì máa wà bí ò bá sí ọlá Jésù kí ni mo jẹ́ bí ò sọlá Jésù ta ló mọ̀ mí o mo dúpẹ́ o Jésù pé mò ń jọ láàrẹ ọlá Jésù lèmi àti wọ́n jẹ lónìí. ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́. àmín. ẹ jẹ́ kí n dọ́dọ̀ bàbá wa Ọlátúnjí. bàbá wa ẹ jẹ́ ká jọ wò ó lórí igi àgbélébù Jésù sọ wípé ó parí kí ló parí gan kí làwọn nǹkan tó parí. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. hallelujah. Jésù sọ nínú ìwé mímọ́ wípé ó parí gẹ́gẹ́ bí Jòhánù orí 19:30 sọ fún wa ohun tó túmọ̀ ni pé gbogbo wàhálà ìdààmú ó ti parí iṣẹ́ ìgbàlà ti parí ó ti san májẹ̀mú rẹ̀ ó ti san owó ìdíyelé rẹ̀ fún wa a ti rà wá padà kúrò nínú ẹ̀jẹ̀ rẹ̀ ohun gbogbo ti parí ìgbà ọ̀tun sì ti dé nítorí náà gbogbo iṣẹ́ àṣepé ó ti ṣe lórí igi àgbélébù ó sì ti parí ó sì ti sọ ìgbàgbọ́ wa di òmìnira tó dára. àwọn nǹkan tó parí lórí igi àgbélébù nìyẹn ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ. alákìjà bá ń gbé kinní sókè díẹ̀. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè. bàbá wa jẹ́ ń padà sọ́dọ̀ bàbá wa alága ẹ jẹ́ ká jọ wò báyìí lórí igi àgbélébù Jésù sọ̀rọ̀ wípé òǹgbẹ gbẹ mí ẹ fún mi ní omi mu. ìṣíníyèwò ni ọ̀rọ̀ yìí mú wá fún gbogbo àwọn onígbàgbọ́ láyà ọjọ́ òní. ẹ ṣe olóòtú bàbá wo láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kìíní kejì kẹta àti kẹrin ọ̀rọ̀ karùn-ún lórí igi àgbélébù ni òǹgbẹ ń gbẹ mí. àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà pẹ̀lú tí wọ́n kó Jésù tí wọ́n fi Jésù sùn wọ́n ní wọ́n ti sponge bọ́nú ọtí kíkan wọ́n tún fún ní ọtí kíkan mu. ṣé tó òǹgbẹ bá ń gbẹ tá a lè ròyìn pé òǹgbẹ ló ń gbẹ lóòótọ́ yàtọ̀ sí pé kó mu nǹkan tó tutù kó òǹgbẹ yẹn lè tú lára ṣùgbọ́n òǹgbẹ ìyè àwọn ènìyàn ló ń gbẹ Kristi lákòókò yẹn wípé ǹjẹ́ àwọn ènìyàn yìí ìjẹ́ òǹgbẹ ìyè gbẹ wọ́n
tá a bá wá kíyèsí gẹ́gẹ́ bí ó ti yé mi nínú ayé tá a wà yìí lóde òní, òǹgbẹ tó ń gbẹ àwa ènìyàn ní òǹgbẹ nǹkan ti ara. Ǹjẹ́ ṣé òǹgbẹ tẹ̀mí ń gbẹ wá? Ǹjẹ́ òǹgbẹ ti ìtara iṣẹ́ Ọlọ́run jó ń gbẹ wá mọ́ lásìkò yìí? Bí kò ṣe pé bí òǹgbẹ ta fẹ́ di olówó, mo fẹ́ di mílíọ̀nìà, mo ti rí ìránṣẹ́ Ọlọ́run tó ń gun páyó tóun náà ti ń gun jẹ́ẹ̀tì 2 mẹ́ta. Òǹgbẹ báwo lèmi náà ṣe fẹ́ gun jẹ́ẹ̀tì lórúkù tó ń gbẹ ọ̀pọ̀lọpọ̀. Òǹgbẹ iye ìràpadà fún ọmọlẹ́yìn Kristi ẹgbẹ́ wa tari tó ń ráhùn tí ebi ń pa tí ò jẹun tí ò rówó fi wọṣọ tó ń gbẹ wá mọ́. Ṣé òǹgbẹ oore ọ̀fẹ́ ẹni tí ọmọ ẹ̀ kò rówó lọ léèwé ṣó ń gbẹ wá mọ́? Ṣé òǹgbẹ ẹni tí kò tíì ní aṣọ láti wọ̀ ṣó ń gbẹ wá mọ́? Tá bá kíyèsí lákòókò tá a wà yìí, àwa ọmọ Ọlọ́run àkókò tó yẹ ká lọ sínú àdúrà ká bẹ Ọlọ́run pé Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kó òǹgbẹ ìyè rẹ kó máa gbẹ ọkàn wa, jẹ́ kó òǹgbẹ ìjọba rẹ tá à ń ṣiṣẹ́ fún ìjẹ́ kó gbẹ ọkàn mi. Tí òǹgbẹ ìjọba ọ̀run bá ń gbẹ ọkàn gbogbo wa, òǹgbẹ tó gbẹ Jésù tán fún lọ́tí kíkan mu yìí, àwa mọ̀ pé kì í ṣe ọtí kíkan ló yẹ kán fún wa mu, torí pé òǹgbẹ tó gbẹ Jésù tán fún lọ́tí kíkan mu, àwa náà túbọ̀ ń fún ọ̀pọ̀lọpọ̀ ọkàn wọn fún wa lọ́tí kíkan mu ni. A ò fi òǹgbẹ ìyè yẹn kò sí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa. Ìyẹn la fi gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ wa tá a fẹ́ máa kéde rẹ̀ káàkiri pé ṣé kí òǹgbẹ ìyè ìgbàlà àwọn ọkàn jẹ́ kó bẹ̀ sí gbẹ ọkàn wa. Lórúkọ Jésù òǹgbẹ ìjọba ọ̀run yóò bẹ̀ sí gbẹ ọkàn ẹnìkan wa. Ní àkókò Good Friday tọdún yìí, òǹgbẹ ìjọba ọ̀run òǹgbẹ ìgbàlà yóò bẹ̀ sí gbẹ ọkàn wa. Gbogbo ọmọlẹ́yìn Kristi tẹ̀ ń gbọ́ mi, ẹ jẹ́ kó òǹgbẹ ọjọ́ ìkẹyìn ẹ jẹ́ kó bẹ̀ sí gbẹ ọkàn wa. kò mà ná Ọlọ́run ní kankan láti pa gbogbo ayé rẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ètò Ohun Àwọn Kérúbù on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́. òǹgbẹ ń gbẹ mí, ẹ fún mi ní omi mímu. òǹgbẹ ibo ló ń gbẹ ìwọ? ṣó ń gbẹ ilé ló ń gbé àbí ó ń gbẹ ayé? ṣó ń gbẹ aṣọ tó fẹ́ rà? ṣó ń gbẹ oúnjẹ tó fẹ́ jẹ? òǹgbẹ nǹkan tó fẹ́ dà? òǹgbẹ ibi tó fẹ́ lọ ṣóun ló ń gbẹ bí kò ṣe òǹgbẹ ilé? ẹ jẹ́ ká dé ìpele kejì lọ́hùn. Tá a bá padà dé, àwọn iṣẹ́ pàtàkì kan wà tá a fẹ́ mú wá sétí ìgbà gbogbo èèyàn lórí ètò Ohun Àwọn Kérúbù lónìí. Alákejì ó yá. kó má ṣe kú sínú ẹ̀ṣẹ̀ níwáyé Olúwa, kó má ṣe já. Ẹ tọ́tí sí ìkéde pàtàkì yìí. Cherubim and Seraphim Unification Church of Nigeria Ọ̀dẹ́dá Local Division ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn sí ìsìn ìpàdé àdúrà fún àjíǹde ti ọdún 2025 Easter Retreat 2nd edition pẹ̀lú àkòrí kí èmi kí o lè mọ òun Kristi, that I may know him Christ, Philippians 3:10, tí yóò wáyé ní ọjọ́ Easter Saturday 19th of April 2025 ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ Kamka Òkè Ìyanu tó wà ní Arẹ́gbẹ́ Ọbántòkò Abẹ́òkúta. Prophet Dr. Túnjí Olóyèdé bàbá àpèdáhùn ni oníwàásù ọjọ́ náà, nígbàtí Reverend Apostle Prophet Samuel Apẹ̀kúnjoyè ẹ̀rí àlékà yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ àdúrà tí ó lágbára níbẹ̀. Reverend Apostolic Mother Títílayọ̀ Ọládipúpọ̀ Secretary Easter Retreat Committee. Right Reverend Apostle Prophet Ọlátúnjí Chairman Easter Retreat Committee. Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji Chairman Ọ̀dẹ́dá Local Division ní olùgbàlejò. 2025 Easter Retreat Committee ní olùkéde. Olùgbàlà tí ó lágbára ń retí rẹ o. Jésù lolúwa. ọkàn alárẹ̀wá sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí ń tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zionist Church ògo ẹ̀rí ń tàn onítẹ̀síwájú international ògénò tèmídire district headquarters 18 Salima Ṣùgbẹ̀sán avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa.
bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá rí ayọ̀ rẹ̀ gbà ìbànújẹ́ ẹkún ọ̀fọ̀ rẹ̀ yóò sì fò lọ. ètò Ohun Àwọn Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM ní òkè tèmídìrí. àkókò láti mú àti bọ́ sí apá kejì níbi tí a ti bọ́ sí ìpele tí ìjọ C&S Unification Church of Nigeria Ọ̀dẹ́dá local division tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó fẹ́mi àti bọ́ sí ìpele yẹn. bàbá wa special apostle prophet Dr. Samson Olú Adeniji àwọn ni alága fún ìjọ Cherubim and Seraphim Unification Church Ọ̀dẹ́dá local division ní Ogun State. wọ́n sì tún wà níbí pẹ̀lú bàbá wa right reverend apostle prophet Ọlátúnjí tí wọ́n jẹ́ chairman fún Easter retreat committee. wọ́n wá láti mú iṣẹ́ pàtàkì wá sí etí ìgbọ́ wa. bàbá wa ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣe olóòtú. bàbá ẹ jẹ́ kí n ṣe báyìí òní ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè tó ti fún wa ní oore ọ̀fẹ́ àjọṣepọ̀ yẹn kọ́kọ́ dọ̀dọ̀ bàbá alága àjọṣepọ̀ ìjọ Kérúbù àti Séráfù Unification ní agbègbè Ọ̀dẹ́dá níbo ni iṣẹ́ dé dúró iṣẹ́ ìṣàkóso níbo ló dé dúró báyìí. ẹ ṣe olóòtú. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún sáà ẹlẹ́ẹ̀kejì tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oṣù February lábẹ̀rẹ̀ sáà kejì. Olúwa ṣeun. láti lè pé kí torí Ọ̀dẹ́dá local division jẹ́ division tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ rẹ̀. so a ń gbìyànjú láti rí wípé gbogbo àwọn ẹ̀ka tó lè máa fọwọ́ kan ìjọ à ń ṣe ìfilọ́lẹ̀ wọn káàkiri. àwọn ẹ̀ka bí ẹrú àwọn ẹ̀ka àbí ká sọ pé zone. ok àwọn tó zone ló súnmọ́ ìjọ. àwọn zone tó súnmọ́ ìjọ tó wà lábẹ́ division. tó wà lábẹ́ division. ká lè máa rí ibi tó rọ́wọ́ tó gbogbo ibi tí ìjọ Kérúbù àti Séráfù wà ní agbègbè Ọ̀dẹ́dá. à ń ṣiṣẹ́ lórí ẹ̀. bákan náà lórí ti ẹ̀ka retreat náà à ń ṣiṣẹ́ láti lè rí i pé káwa náà rí owó kójọ ká lè ní ilẹ̀ láti máa ṣe ìpàgọ́ ọlọ́dọọdún. èròǹgbà wa nìyẹn kí Ọlọ́run dẹ̀ fún wa ṣe. àmín. ẹ jẹ́ kí n dọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ chairman fún Easter retreat committee yẹn. bàbá wa kí ni iṣẹ́ pàtàkì náà tí ẹ mú wá sórí ètò tòní kí ni iṣẹ́ pàtàkì náà. ògo ni fọ́lọ́run lókè ọ̀run. hallelujah. ṣe olóòtú lára àwọn ètò tí a ní fún ìpàgọ́ ti ọdún yìí ìpàgọ́ ti ọdún yìí yóò dùn yóò sì lárinrin. ìpàgọ́ wo gan ni pàápàá ìpàgọ́ wo ni. ìpàgọ́ ti àjíǹde Easter retreat ti àpapọ̀ ẹgbẹ́ mọ́ Kérúbù àti Séráfù ti ẹ̀ka ti Ọ̀dẹ́dá. lára àwọn ètò tí a ní ní ọdún yìí ni orin yìí ìfinisípò tí àwọn bàbá wa both patron àti grand patron. àwọn ìyá ìjọ bàbá ìjọ bẹ́ẹ̀ fún. àti award presentation fún àwọn èèyàn láti mọ rírì wọn ayẹyẹ ìdánilọ́lá. àwọn iṣẹ́ takuntakun tó ti ṣe. àkànṣe àgbáyọrí àdúrà àti àwọn ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó jẹ́ ìwúrí. yẹn nípa a máa gbàdúrà níbẹ̀. bẹ́ẹ̀ ni ilé agbára Ọlọ́run a ó sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó jinlẹ̀ dáradára. tó jinlẹ̀ dáadáa. ọjọ́ wo ni ètò yìí máa wáyé ọjọ́ wo ló máa wáyé aago mélòó ló máa bẹ̀rẹ̀ ibo la ti máa ṣe. ẹ ṣe olóòtú ètò yìí yóò wáyé ní ọ̀la òde òní ní agbára Ọlọ́run. ọ̀la yìí. mọ́kànlá ní ọ̀la yìí ní agbára Ọlọ́run ní dédé agogo 11 òwúrọ̀ ní ìjọ bàbá wa alága ní ojúlé kẹwàá òpópónà Dáre Ògúnmọ́dẹ́dé ní Kàǹkà ní Arẹ́gbẹ́ ni a ó ti ṣe ìpàgọ́ ẹlẹ́ẹ̀kejì ti ọdún yìí ní agbára Ọlọ́run. gbogbo ènìyàn ni a pè síbẹ̀. kì í ṣe wọn ìjọ Kérúbù àti Séráfù nìkan lẹ pè. gbogbo ènìyàn la pè padà síbẹ̀. gbogbo ènìyàn pátápátá la pè. bàbá wa alága báwo la ṣe máa dé inú ìjọ tí wọ́n ti fẹ́ ṣe programu ẹ júwe fún mi torí Ohun Àwọn Kerubu náà fẹ́ wá báwo la ṣe máa júwe. ẹ ṣe olóòtú níbikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti dé wọ ọkọ̀ tẹ́ ẹ bá dé yànà Arẹ́gbẹ́ ẹ sọ fún ọlọ́kadà pé à ń lọ sí ìjọ kamka ní iwájú ilé barista Dáre Ògúnmọ́dẹ́dé ní Arẹ́gbẹ́ kò sí ọlọ́kadà tí kò mọ̀ bẹ̀. tó bá sì jẹ́ Sómọ̀rin ilé àti bọ́ọ̀lẹ̀ ní Ọbántòkò ẹ sọ fọlọ́kadà pé Dáre Ògúnmọ́dẹ́dé ni mò ń lọ ṣọ́ọ̀ṣì kamka wọn á gbé yín déwájú bẹ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run àlàyé á ràn wá lọ́wọ́. bàbá wa chairman Easter retreat committee ẹ jẹ́ mú ìbéèrè yìí wá
àwọn ìránṣẹ́ ọlọ́run wo ni ká máa fojú sọ́nà fún tí wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ níbi ṣeun Easter retreat? olóòtú àwọn ìránṣẹ́ ọlọ́run tí à ń retí gẹ́gẹ́ bí àwọn bàbá wa prophet Dr. Túnjí Olóyèdé àwọn ni oníwàásù ọjọ́ yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bàbá wa Reverend Apostle ẹ̀rí àlékà apẹ̀kúnjóyè àwọn ni wọ́n ṣe iṣẹ́ ìránṣẹ́ nípa àdúrà gbígbà. Bákan náà à ń retí àwọn ènìyàn ọlọ́run jàǹkànjàǹkàn àwọn bíi bàbá wa tí wọ́n jẹ́ alága gbogbo ìtànà ní Ogun State bàbá wa Senior Superintendent Apostle Dr. Iyo Sodende àwọn náà wọ́n jẹ́ ní àyẹ́sí ní ọ̀la ní agbára ọlọ́run. gbogbo tó máa péjọpọ̀ síbẹ̀ ní ọ̀la. ok à ń bọ̀ náà ẹja dúkìá lọ́hùn. ẹ tọ́tí sí ìkéde pàtàkì yìí Cherubim and Seraphim Unification Church of Nigeria ọ̀dẹ́dá local division ló ń kéde ló sì ń pe gbogbo ènìyàn sí ìsìn ìpàdé àdúrà fún àjíǹde ti ọdún 2025 Easter retreat second edition pẹ̀lú àkòrí kí èmi kí o lè mọ òun Kristi that I may know him Christ Philippians 3:10 tí yóò wáyé ní ọjọ́ Easter Saturday 19th of April 2025 ní aago 10 òwúrọ̀ 10 a.m. nínú ìjọ Kamka Òkè Ìyanu tó wà ní Arẹ́gbẹ́ Ọbántòkò Abẹ́òkúta. Prophet Dr. Túnjí Olóyèdé bàbá àpèdáhùn ní oníwàásù ọjọ́ náà nígbàtí Reverend Apostle Prophet Samuel Apẹ̀kúnjóyè ẹ̀rí àlékà yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ àdúrà tí ó lágbára níbẹ̀. Reverend Apostolic Mother Títílayọ̀ Ọládipúpọ̀ Secretary Easter Retreat Committee. Right Reverend Apostle Prophet Ọlátúnjí Chairman Easter Retreat Committee. Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji Chairman Ọ̀dẹ́dá Local Division ní olùgbàlejò. 2025 Easter Retreat Committee ní olùkéde. Olùgbàlà tí ó lágbára ń retí rẹ o. Jésù lolúwa. bẹ́ẹ̀ ni ìràpadà tí a fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe, ìràpadà tó gbé wa dúró, ìràpadà rẹ̀ tó ń ràn wá lọ́wọ́, ìràpadà rẹ̀ tó ń ṣamọ̀nà wa, òun ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù, níbi tí àwọn bàbá láti ìjọ Cherubim and Seraphim Unification Church of Nigeria Ọ̀dẹ́dá local division tí wọ́n ti mú iṣẹ́ pàtàkì wá fún Easter retreat tó máa wáyé lọ́la 19th ìyẹn ọ̀la òde òní ilẹ̀ tó fẹ́ mọ́ lọ́la yìí ní ìjọ bàbá wa tó wà ní Arẹ́gbẹ́, ní bàbá wa Kamka tó wà ní Arẹ́gbẹ́ ní ọ̀la. Tẹ́báṣà ti ń lọ tẹ́bá ti ní òde Ọbántòkò ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí Arẹ́gbẹ́, tẹ́bá ti dá Arẹ́gbẹ́ ẹni kọ́kadà kó gbé lọ sí ìjọ Kamka ìwọ̀n gbèǹde ìjọ yẹn. Bàbá wa alága kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo kìrìsìtẹ́nì ní àyà ọjọ́ òní? Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí gbogbo kìrìsìtẹ́nì ní ṣókí ní àyà ọjọ́ òní? ẹ ṣe olóòtú. ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo àwa kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi lákòókò yìí ni wípé kí a di titun nínú èròǹgbà ọkàn wa, ká dẹ̀ jẹ́ ẹni ìtẹ́wọ́gbà, ẹni ọ̀wọ̀, ẹni tó ní ìpamọ́ra àti ìfàyàrán gẹ́gẹ́ bí Kristi olùgbàlà tí à ń pe orúkọ wa mọ́, tá à ń jẹ́ orúkọ mọ́ ṣe jẹ́ ẹni tó ní ìpamọ́ra tó dẹ̀ ní ìfàyàrán gbogbo ìṣòro tí kò kọ gbogbo ẹ̀gbin àti àbùkù tí wọ́n fi ra tó fi kàn títí di ojú ikú tó sì fi ìpamọ́ra ṣe. Kí àwa náà jẹ́ ẹni tó ní ìpamọ́ra, ká dẹ̀ jẹ́ ẹni tó ní ìfọkànsìn tòótọ́ ní àkókò yìí, kí ikú àti àjíǹde Jésù kó lè jẹ́ ohun ìtẹ́wọ́gbà fún èmi àti gbogbo yín. Lórúkọ Jésù, àwa kìrìsìtẹ́nì ayé àní ṣe díẹ̀ padà o. Àmín Jésù. Ní ìjọba ológo wọn ní wàwà tí ń bẹ. Àmín. ẹ ṣé olóòtú. Bàbá wa Ọlátúnjí, ẹ jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín. Kókó ọ̀rọ̀ fún Easter retreat ọ̀la ni kémi kí ó lè mọ òun Kristi. Kí ló dé tó jẹ́ pé kókó ọ̀rọ̀ yẹn gan lẹ mú? Ṣí ní èwo lẹ fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ nípa rẹ̀ ní ṣókí? ẹ ṣe olóòtú. a mú kókó ọ̀rọ̀ yìí láti inú ìwé mímọ́ Fílípì orí 4 ẹsẹ̀ 10 kí àwọn èèyàn kó lè mọ Kristi síwájú sí àti agbára tó ń bẹ nínú àjíǹde. Nídìí èyí la ṣe mú kí àwọn èèyàn kó lè mọ ohun rírì Ọlọ́run, ohun tó ń bẹ nínú àjíǹde, kí là ń pè ní àjíǹde àti agbára wo ló ń bẹ nínú rẹ̀. Ìdí nìyí tí a fi mú kókó ọ̀rọ̀ yìí. Ká tó máa lọ, bóyá mi wá ń bọ̀ ń bẹ̀ lọ́la, mi wá mọ̀nà, mi mọ̀ bí mo ṣe fẹ́ débẹ̀, àbí mi ìrántí bó ṣe júwe. Nọ́mbà wo ni a lè pè sí? Ó yá bàbá wa Ọlátúnjí. A lè pè sí nọ́mbà alága ìgbìmọ̀ ìpàgọ́ tí ó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́: 0 8 0 3 2 2
ọ̀kan èjì òdo. ẹ wà bá mi pè lọ́nà òyìnbó ṣe mọ̀ ilé ẹ̀ṣẹ̀ wọn báírò ni ṣe dẹ̀ pé Yorùbá ti gbàdàdà ẹ bá mi pè lọ́nà òyìnbó kí n wá máa kọ́ lẹ̀. 080 32 51 20. 20 ẹ ti bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 32 52 21 20. nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa alága fún Easter retreat tó fẹ́ wáyé ní ọ̀la tó máa wáyé ní ọ̀la yìí ní ìjọ Cherubim and Seraphim Unification Church Ọ̀dẹ́dá local division. ọ̀la yìí ló máa wáyé tí ẹnikẹ́ni gbogbo àwa tá a bá fẹ́ lọ síbẹ̀ tá a bá ti wọ taxi tó ń lọ sí àbí ọ̀kadà tó ń lọ sí Ọbántòkù ẹ jẹ́ ká bọ́lẹ̀ ní Arẹ́gbẹ́ tá a bá ti dé Arẹ́gbẹ́ ká gbé ọ̀kadà tó ń lọ sí ìjọ bàbá wa Kamka ẹ ṣàtúntò pé Kamka lẹ́ ń lọ tẹ́ ẹ bá ti dé Kamka ẹ ti rí àwọn èèyàn níbẹ̀ tí wọ́n ti gbáradì láti bá Jésù pàdé láti fún Jésù láti la ayé wọn kọjá. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa wípa pè wá sórí tẹ̀sí ní àǹfààní láti jẹ wa. bàbá wa lága ní ṣókí ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbogbo ènìyàn kẹ́ tó máa lọ. orúkọ Jésù. àmín. orúkọ Jésù. àmín. agbára àjíǹde o ó yá sọ̀kalẹ̀ wá. àmín. ẹ̀mí mímọ́ bá wa pàdé. àmín. nínú àjíǹde tọdún ohun tó ọ̀tun jẹ́ ó jí dìde. àmín. ohun ọ̀tun jẹ́ ó ṣẹlẹ̀. àmín. lẹ́yìn àjíǹde jàrá ohun ọ̀tun. àmín. jẹ́ ká rí gbàlà. àmín. ká dẹni ìtẹ́wọ́gbà. àmín. ká yìn lógo. àmín. Jésù Olúwa wa. àmín. àmín. àmín lórúkọ. adúpẹ́ pọ̀ lọ bàbá wa nínú Olúwa special apostle prophet Dr. Samson Olú Adeniji tí wọ́n jẹ́ alága àti bàbá wa nínú Olúwa right reverend apostle prophet Ọlátúnjí tí wọ́n jẹ́ chairman fún Easter retreat committee. wọn ò dá wá wọ́n wá pẹ̀lú màmá wa nínú Olúwa reverend apostolic mother prophetess Títílayọ̀ Ẹ̀rídayọ̀ Ọládipúpọ̀ tí wọ́n jẹ́ treasurer fún committee tí wọ́n jẹ́ secretary fún committee bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ youth president Ófẹ́mi Daniel àwọn náà wà níbí tí gbogbo àjọ wà níbí láti sọ fún gbogbo èèyàn wípé ọ̀la ni Easter retreat fún CNS Unification Ọ̀dẹ́dá local division dé Ọbántòkù bọ́lẹ̀ ní Arẹ́gbẹ́ gbé ọ̀kadà tó ń lọ sí ìjọ Kamka àti débẹ̀ Ọlọ́run alààyè yóò ràn wá lọ́wọ́. àwọn èmi náà ń fẹ́ máa lọ lórí ètò tòní kí Ọlọ́run alààyè kó túbọ̀ máa ràn wá lọ́wọ́ o a ó fi ayọ̀ àti àlàáfíà láfi ṣe ọdún Easter tọdún 2025 081 655 372 83 081 655 372 83 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè mí atọ́kùn ètò sí nígbàkigbà tẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ. ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ pé ẹtún ọ̀nà Olúwa ṣe nítorí pé ọjọ́ ń bọ̀ táyé yóò pin màmúládé púpọ̀ kán ṣọ́ra àwọn mímọ́ kẹ́ni iwájú tẹ̀síwájú kẹ́ni ẹ̀yìn má jáfara ó dàbọ̀.